ṣiṣẹ́, ká ṣiṣẹ́, ká ṣiṣẹ́, ká jọlá. Ilé fún òmìnira, ní kẹjẹ́ ká máa lépa, ìtẹ̀síwájú ọ̀pọ̀ ire. Ọmọ Odùduwà dìde, bọ́ sí ipò ẹ̀tọ́ rẹ. Àwa ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀. Àwa ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀. Ìmọ́lẹ̀ wa kò ní wòkun láṣẹ Èdùmàrè. Ẹ káàsán, ẹ kúrọ̀lẹ́, ẹ kú ìyálẹ̀ta gbogbo bíkíbi tẹ́ bá ti ń gbọ́ wa. Orúkọ mi ò yí padà, Àbíyọ̀ lórúkọ mi. Mo tún ti dé bí mo ṣe máa ń dé. Ká tó wọnú agbami ètò lọ, ẹ jẹ́ ká kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ Elédùmarè. Ká fi ìbà fáwọn tó ìbà yẹ fún. Elédùmarè ìbà rẹ o, akọ́dá ayé ìbà, aṣẹ̀dá ọ̀run ìbà, ìbà bàbá, ìbà yèyé, ìbà abiyamọ ayé, ìbà abiyamọ ọ̀run, ìbà ìwé ayé, ìbà ìwé ọ̀run. Mo júbà lónìí o, kíbà mi ṣẹ o. Mo júbà gbogbo ohun tẹ́lẹ̀dùmarè dá, èyí tó mí àti tí ò mí. Mo júbà gbogbo ẹni tó máa wò ètò àtàwọn tó máa tún wò padà létà. Kíbà mi kó ṣẹ o. Èyí tí mo fẹ́ sọ lénìí, Elédùmarè má jẹ́ ń ṣì sọ, má jẹ́ kí n tẹnu gbó bí ọwọ̀. Wá fi ọ̀rọ̀ sí mi lẹ́nu. Mi ò mọ̀ sọ o, mi ò mọ̀ sọ. Ẹ̀yin gbarúmọlẹ̀, ẹ wá gbẹnu mi sọ lọ́sàn-án. Tí bá ṣe ń sọ kó máa yá àwọn èèyàn wa, gbogbo àwọn èèyàn wa náà, àwọn olólùfẹ́ wa, àwọn ọ̀rẹ́ wa, gbogbo àwọn tó fẹ́ràn òtítọ́ jákèjádò gbogbo àgbáńlá ayé tọ́jọ́ mọ kóòtù òjìrè. Elédùmarè, ẹ wá gbà wá jáde nínú gbogbo ìkẹkùn tán fi wá sí. Ẹ wá tú wa sílẹ̀, ẹ wá gbórí wa sókè. Ìmọ́lẹ̀ wa kó bẹ̀rẹ̀ sí ní tàn fáráyé rí. Ìmọ́lẹ̀ wa kó má ṣe wòkùnkùn láṣẹ Èdùmàrè. Lẹ́ẹ̀kan sí mo kí yín, ẹ káàbọ̀, ẹ káàsán, ẹ kúrọ̀lẹ́. Mo kí yín. Tọ́pìkì tí mo gbé wá nírọ̀lẹ́ òun ni pé Yorùbá have been caged. Yorùbá have been caged. Ẹ kúrọ̀lẹ́ bàbá mi, mo rí yín. Ẹ káàbọ̀ sórí ètò. Ojú òní tí ẹ ní ṣàṣetì, ẹ ní dáyé yín ṣe o. Ọwọ́ yín ò ní kàn sàlẹ̀ àpò ọ̀nà kì í dí mọ́jọ́, ọ̀nà kì í dí mọ́rùn. Ọ̀nà onídímọ̀ yín ọ̀nà máa là fún gbogbo ọmọ káàárọ̀ òjìrè jákèjádò gbogbo àgbáńlá ayé ni. Ajé àfilé gbogbo wa ṣe bùgbé láṣẹ Èdùmàrè. Èní lọ́sẹ̀ Ọbàtálá. Ọbàtálá á ṣe kí ni? Á bẹ̀rẹ̀ sí ní lànà fún wa. Mo ní tọ́pìkì tí mo gbé wá nírọ̀lẹ́ òun ni Yorùbá have been caged. Who caged Yoruba people? Number one, a béèrè àwọn ìbéèrè gẹ́gẹ́ bí ìṣe wa. Kí ni ìdí tá fi sọ pé Yoruba people have been caged? Àwọn wo ló cage wa? Which type of cage? Irú cage wo náà ló tọ́ fi cage wa? Number one, ìdè ni ìrántí kọ́ ní Yorùbá, ìdè ọpọlọ. Wọ́n ti di àwọn ọmọ kóòtù òjìrè nídìí ọpọlọ. Ẹlẹ́ẹ̀kejì, òun ni ẹ jẹ́ n kọ́kọ́ sọ̀rọ̀ nípa cage yẹn díẹ̀. Kí là ń pè ní cage? Cage jẹ́ an enclosure having some open work for confining. Ó dàbí ń tá dé ènìyàn sí. Ẹni yẹn máa wò ta gbangba báyìí o, kò ní lè bọ́ síta. Ẹni yẹn máa wò ọkàn, kò ní lè rí kọjá ibi tójú ẹ̀ bá dé. Òun ni ọ̀rọ̀ tá à ń sọ nípa cage. Ẹlẹ́ẹ̀kejì, tá bá ń sọ̀rọ̀ nípa ọ̀nà wo náà fi cage wa. Politically wọ́n ti cage àwọn ọmọ káàárọ̀ òjìrè. Ẹ jẹ́ ká máa educate ara wa, ká máa bára wa sọ tọ̀rọ̀. Politically wọ́n ṣe kí ni? Wọ́n cage wa. Ní ọ̀nà wo náà fi cage wa, màá máa sọ̀rọ̀ lórí ẹlẹ́yọ kọ̀ọ̀kan. Number one, ọmọ káàárọ̀ òjìrè, wọ́n ní àwọn ló kàn. Àwọn ló kàn, wọ́n díje fún ẹ má bínú, wọ́n contest for election. Ìgbà tó máa gbé jáde, the creator of Boko Haram tó ń kidnap, tó ń pààyàn, tó ń ṣoríṣi, òun náà gbé sẹ́yìn ẹ̀. Kò dẹ̀ ní choice nítorí pé kí ni? Ó fẹ́ dépò tipátipá. Example political cage nìyẹn o. Wọ́n ti cage àwọn ọmọ káàárọ̀ òjìrè religiously. Wọ́n ti fi ẹ̀sìn, wọ́n ti ṣe kí ni? Wọ́n ti fi dè wá. Lọ́nà wo? Àwa kọ́ la lẹ̀sìn. Elédùmarè fúnra rẹ̀ kò dá ẹ̀sìn kankan. Àwọn ènìyàn ni wọ́n dá ẹ̀sìn.
àwọn tán dá ẹ̀sìn fún wa gan ṣé wọ́n ń sin ẹ̀sìn yẹn wọ́n gbé ẹ̀sìn yẹn wá fún wa wọ́n fi ń ṣe kí ni wọ́n fi kó wa sínú ìdè ọpọlọ àwọn ibi tán fẹ́ ká mọ̀ mọ́ àwọn ibi tán fẹ́ ká rí mọ́ wọn ò gbé sáyẹ́ǹsì wá bàbá mi kan lára àwọn ọmọ káàárọ̀ òjíire tó ojú òní tì wọ́n táwọn gbárùmọ̀lẹ̀ máa tún bọ̀ máa lò wọ́n sí ní dáadáa ó sọ ó ní látìgbà tóun ti ń rìn láyé òun gbogbo àwọn science book àwọn research book wọn ò translate ẹ̀ lédè Yorùbá wọn ò translate ẹ̀ lédè Áfíríkà kankan o wọn ò translate ẹ̀ ní bàbá mi Adépọ̀jù mo rí yẹn káàbọ̀ sórí ètò wọn ò translate ẹ̀ lédè tó máa yí àwọn ọmọ káàárọ̀ òjíire àmọ́ ìwé ẹ̀sìn èdè Yorùbá náà kọ́kọ́ translate ẹ̀ sí wọ́n kó wa sínú ìdí ọpọlọ wọ́n kèjì wa religiously wọ́n kèjì wa politically wọ́n kèjì wa pẹ̀lú èdè wa ọ̀nà wo náà fi èdè wa kèjì wa wọ́n sọ èdè wa di vernacular wọ́n mọ̀ pé tí wọ́n bá sọ èdè wa máa yé wa dáadáa a máa lè túmọ̀ ọ̀rọ̀ wa ní èdè wa we are caged with their own language they took our language to be a vernacular kí là ń pè ní vernacular ìyẹn di ọ̀rọ̀ ọjọ́ mi nù another thing tí wọ́n tún kèjì nílẹ̀ káàárọ̀ òjíire they cage Yoruba elders wọ́n fi owó wọ́n fi cage ọmọ káàárọ̀ òjíire wọ́n fi ipò wọ́n fi cage ọmọ káàárọ̀ òjíire gbogbo àwọn Yoruba elders Yoruba obas wọ́n cage wọn nítorí pé wọ́n gba àṣẹ lẹ́nu wọn wọn ò láṣẹ lẹ́nu mọ́ láti pàṣẹ gẹ́gẹ́ bí ọba gbogbo àwọn elders wa wọ́n fi owó wọ́n fi cage wọn mọ́lẹ̀ wọ́n fi ipò wọ́n fi cage wọn gbogbo àwọn nǹkan tó fi cage wọn nílẹ̀ káàárọ̀ òjíire kí n tó continue láti máa sọ̀rọ̀ being cage ó yẹ ká identify àwọn nǹkan kan number one distance wo ló máa wà nínú cage àti àwọn tó kó sínú cage there is always a distance àti frame distance yẹn we will talk about everything this afternoon number two òun ni framework ẹ̀ a lot of us identify problem ta ni gẹ́gẹ́ bí ọmọ káàárọ̀ òjíire mo máa ń sọ màá ní tó bá ní kí nìdí tá ṣe fẹ́ gbalẹ̀ káàárọ̀ tá ṣe ń béèrè fún Yorùbá nation Yorùbá country òmìnira Yorùbá ìtúsílẹ̀ ọmọ káàárọ̀ òjíire nítorí kíran Yorùbá má bàa parun that is the first agenda tó wà lórí list kíran wa má bàa parun one àkọ́kọ́ máa identify ara wa as ọmọ káàárọ̀ òjíire a lot of us as ọmọ káàárọ̀ òjíire a máa sọ pé we are Nigerianness mi ìmọ̀ túmọ̀ Nigerianness yẹn mo ti try láti research ẹ̀ my Nigerianness is more than Yorubaness kò yé mi a kì í ṣe ọmọ Nàìjíríà nítorí pé Elédùmarè ò dá Nàìjíríà ojoojúmọ́ ni gbogbo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ wa máa ń sọ pé Lord Lugard òun ló so àwọn orílẹ̀-èdè oríṣiríṣi papọ̀ tí girlfriend ẹ̀ pè ní Nàìjíríà Niger area kí ni ìtumọ̀ ẹ̀ ilẹ̀ káàárọ̀ òjíire ọmọ káàárọ̀ òjíire ọmọ kóòtù òjíire òun ni wá Elédùmarè ló dá wa òun ló fi wá sórí ilẹ̀ wa a mọ ìtàn wa a mọ bí gbogbo Elédùmarè mo máa sọ màá ní tàbá ti mọ history wa òun ló máa ń fa ìfàsẹ́yìn a lot of us gẹ́gẹ́ bí ọmọ káàárọ̀ òjíire a mọ̀ pé there is creation ní ilẹ̀ káàárọ̀ òjíire creation nu Bible ni gbogbo wa believe pé ó jẹ́ creation àwọn ìlú míì òun là wá ń believe nítorí pé bó ṣe dálẹ̀ káàárọ̀ òjíire bẹ́ẹ̀ kan náà ṣe dá wọn ìlú bòmíì bàbá mi Sampa mo rí yẹn káàbọ̀ sórí ètò torí pé kí ni àwọn ọ̀rúnmọlẹ̀ ti wa wọ́n rọ̀ wá ni wọ́n rọ̀ wá bọ́dẹ̀ ṣe rọ̀ wá Elédùmarè fi obìnrin kan sáàárín wọn Ọ̀ṣun ni and ohun Elédùmarè òun ni Ifá a sì máa sọ̀rọ̀ nípa Ifá kò ń ṣe topic ni another topic for another day ni wọ́n dẹ̀ fi odù kọ̀ọ̀kan odù 16 ló wà nínú Ifá first odù òun ni 16 all together torí kan join ìmọ̀ kan ó jẹ́ 401 ìyẹn kọ́ la wá sọ lẹ́yìn but nínú odù Ifá ó dárúkọ gbogbo àwọn ìlú tó wà nílẹ̀ káàárọ̀ òjíire mo máa sọ ìwọ̀nba péréte nínú ẹ̀ fún wa so that a lè ní ìtúsílẹ̀ a lè understand pé àwọn people wọ́n ti kó wa ní papá mọ́ra wọ́n kèjì wa administratively
a ní ẹ̀tọ́ a ní àṣẹ sí gbogbo nǹkan tó jẹ́ titi wa. Wọ́n kejì wa geographically, wọ́n bu gbogbo ilẹ̀ wa mọ́ tiwọn. Ilẹ̀ Ìlọrin, ilẹ̀ Fúlàní ni. Ẹjọ́ kí ló ń pè ní Ìlọrin? Ibi tí wọ́n ti ń lọ irin, òun náà ń pè ní Ìlọrin. Màá wá nínú ìwé yẹn, màá wo odù tó fi tẹ Ìlọrin dó, bóyá tí n bá rí bẹ̀ máa sọ. But àwọn ìlú bíi mélòó kan ni mo lè sọ tí mo ti research díẹ̀díẹ̀ lórí, tí mo ti sọ, tí mo mọ̀. A bá ń sọ yẹn economically, wọ́n kejì wa. Láyé àtijọ́, àwọn ọmọ káàárọ̀ òjíire, most especially oníṣòwò ni wá, òǹtajà, òǹrajà ni wá, trade by barter la máa ń ṣe ní ayé àtijọ́. Àgbẹ̀ ni wá, tá bá ń gbọ́ àgbẹ̀ roko bọ́dún dé, wọ́n tún máa ń kọ́ lórin, iṣẹ́ àgbẹ̀ níṣẹ́ ilẹ̀ wa, ẹni kò ṣiṣẹ́ a máa jalè. Ìgbà táwọn baba ńlá wa bẹ̀rẹ̀ sí ní kọ́ ẹ̀kọ́, wọ́n ní ìwé kíkọ́ láìsí ọkọ́ àti àdá kò ì pé o. Mo ti sọ̀rọ̀ nípa language wa, mo dẹ̀ ti sọ̀rọ̀ nípa economy. Administratively, number 1, kò sí data. Ó kù ọ̀la náà fẹ́ ṣe sensor. Irú sensor wo náà fẹ́ ṣe? Kí nìdí tó fi fẹ́ ṣe sensor? Wọ́n ṣàlàyé. Ìjọba ò lè máa dìde kán máa pàṣẹ pé àwọn fẹ́ ṣe nǹkan báyìí láì ní àlàyé tó kún. Ẹ̀yin ọmọ Yorùbá, gbogbo ẹ̀yin tẹ́ ń jórúkọ Muslim, èmi kọ́ ni mo sọ o. Mo dúpẹ́ pé gbogbo àwọn ọmọ wa wọ́n ti gbé jáde. Pé gbogbo ẹ̀yin tẹ́ ń jórúkọ Muslim, wọ́n á káyìn mọ́ Fúlàní Haúsá. Gbogbo ẹ̀yin tẹ́ ń jórúkọ Kristẹni, Mary bíi tiwa náà bíbáyìí, Mary, Gloria, kíní kan, wọ́n ka gbogbo yín mọ́ àjòjì. Kì í ṣọmọ onílùú. Ìdí nìyẹn tá gbọ́dọ̀ ṣe wà careful, ká máa ṣe ìwádìí fínífíní, ìwádìí tó péye. Gbogbo nǹkan tó bá gbé wá kọ́ la máa gbà. Gbogbo àìmọye àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè gbogbo àgbáńlá ayé, tí wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe ìwádìí, wọ́n á ti ṣe tán, wọ́n máa ṣe ìwádìí. Ọ̀pọ̀lọpọ̀ ló ti kú nípa wípé wọ́n lọ gba oògùn báyìí, àìmọye oògùn tán ní ó ń affect àwọn èèyàn. Gbọ́ àwọn èèyàn ti lò ó tó bẹ̀rẹ̀ sí ní affect wọn. Ìyẹn kọ́ ni mo fẹ́ sọ. Wọ́n ti kejì wa. They cage Yoruba people not to identify themselves, not to be able to relate with their gods, their ìṣẹ̀ṣe. Wọ́n kejì wa spiritually. Ìyẹn dẹ̀ ló burú jù. Téèyàn bá wà cage spiritually, ogun ńlá ni, ogun gidi ni. Ọ̀nà wo náà fi kejì wa spiritually? À ń pe bàbá oníbàbá ní bàbá. À ń pe mi mọ̀ bí mo ṣe fẹ́ put ẹ̀ lédè Yorùbá. Gods of another land, òun là ń pè ní Ọlọ́run. Àwọn òrìṣà wa, àárí wọn gẹ́gẹ́ bí nǹkan pàtàkì. Tí ó bá rí bẹ́ẹ̀, àwọn Muslim wọn ò ní lọ kán lọ máa attack àwọn olórìṣà. Wọn ò ní àyè máa sọ̀rọ̀ nípa why attacking ìṣẹ̀ṣe, torí pé kí ni àṣírí ti tú. Ìṣẹ̀ṣe ti ń gbayé lọ. Ọ̀gbẹ̀rì nìkan ni ó mọ̀ pé ìṣẹ̀ṣe ń gbayé lọ. Ìṣẹ̀ṣe bẹ̀rẹ̀ láti bí ká kúnlẹ̀ ká kí ìyá wa àti bàbá wa, káwọn ọkùnrin wa kán dọ̀bálẹ̀, kán wúre fún wọn. Àwa máa ń ṣe ìwúre ni. Decree ni ìran káàárọ̀ òjíire máa ń decree. Àwọn ẹlẹ́sìn wọ́n máa ń bẹ̀bẹ̀ ni. But àwọn ọmọ káàárọ̀ òjíire a máa ń decree ni, declaration ni, wàá ṣoríire, á dáa fún ẹ. Ó dẹ̀ máa ń rí bẹ́ẹ̀, ó máa ń ṣe bẹ́ẹ̀ nítorí pé àṣẹ Èdùmàrè la fi ń sọ. But àwọn ẹlẹ́sìn tó kù wọ́n máa ń bẹ̀bẹ̀ ni. Onígbàgbọ́ nínú ìṣẹ̀ṣe, onígbàgbọ́, òun náà ṣe máa ń kọrin pé bẹ́ẹ̀ tí wí ló máa rí, bẹ́ẹ̀ tí wí ló máa rí, èyí ẹ wí yẹn, àárọ̀ mọ́, bẹ́ẹ̀ tí wí ló máa rí. Àwọn ẹlẹ́sìn wọ́n máa expect ni. Ṣé ó máa rí bẹ́ẹ̀? Ṣé kò ní rí bẹ́ẹ̀? Sherry cage, ó máa ń ṣe oríṣiríṣi nǹkan fún yàn, ó máa ń fàyàn sẹ́yìn, ó máa ń sọ ènìyàn di ẹni yẹpẹrẹ, ó dẹ̀ máa ń fi èèyàn sí ipò ẹrú. Tán bá ti fi èèyàn sí cage báyìí, gbogbo àwọn nǹkan tí mo sọ yìí, ó máa ń fi èèyàn sí ipò ẹrú ni. Kò ní jẹ́ kéèyàn débi gíga, kò ní jẹ́ kéèyàn lọ sókè. Ẹ wá wo gbogbo àwọn ọmọ aládé, gbogbo àwọn ọmọ ẹkùn, àwa di Ọlọ́run má jẹ́ ká dẹrú, àwa ń ṣẹrú káàkiri gbogbo àgbáńlá ayé.
nísìn wọ́n ti ń fi àparí iṣu hàn wá òwe ló tó lọ àìmọye àwọn èèyàn tó ti deport àìmọye àwọn tó ń gbàwé lọ́wọ́ wọn kákàkiri owó ilé ti tó lọ. They cage Yoruba people culturally. Wọ́n cage wa with our culture. Wọ́n gba culture wa lọ́wọ́ wa. Kí ni àwọn nǹkan tá máa ń sọ nípa culture wa? Ìran Yorùbá ló ń wọ̀ ọ̀rọ̀ àti bùbá. A kì í wọ̀ mọ́. Ìran Yorùbá ló ń wọ aṣọ, àwọn aṣọ àlárì, àwọn sányán, àwọn aṣọ òkè. Ó dàbí mo máa ń sọ, mo máa ń tẹnu ọmọ ní àwọn òyìnbó ò tí mọ bó ṣe ń ṣaṣọ òkè. Ìran káàárọ̀ òjíire, ilẹ̀ káàárọ̀ òjíire náà ti ń ṣaṣọ òkè dọ́là. So téèyàn kan bá sọ fún wa pé òyìnbó ló wá kọ́ wa bó ṣe ń wọṣọ, àṣìsọ ọ̀rọ̀ ni. Àṣìsọ ọ̀rọ̀ gbáà ni. Mo ń sọ̀rọ̀ nípa bó ṣe kejì wa culturally. Fìlà Yorùbá, fìlà wa máa ń gùn. Ọkùnrin tí ò tí marry á gẹ̀ sósì, èyí tó ti marry á gẹ̀ sọ́tún. Tí mo lè má right o, ẹ jọ̀ọ́ correct mi o. A máa wo comment. Tí mi bá right ẹ correct mi. Àwọn obìnrin a máa ń wé gèlè ni, a máa ń dirun wa ni, a máa ń ṣerun wa ni, a máa ń gbé àwa la ní afro, ta máa ń gbé afro sórí, àwa la ní oríṣiríṣi irun dídì, ọlọ́kan òjọ̀kan, òjò ń pé tí àbíbá lọ ẹ máa ń sọ, kò lẹ́sẹ̀, ṣùkú, dídì, gbogbo àwọn nǹkan yẹn a ṣe mọ́. Nítorí pé wọ́n ti gba culture wa lọ́wọ́ wa, we've been caged culturally. Nísìn human hair ni, nísìn blonde hair ni, nísìn oríṣiríṣi irun òun la dẹ̀ ń gbé sórí. Human hair, anyway, I don't want to go about it because àwọn èèyàn wa the way tán ṣe máa ń reason ó yàtọ̀. Then nísìn wọ́n abolish culture wa little by little. Lọ́nà wo? Nípa èdè, àwọn ọmọ wa wọn ò lè sọ èdè mọ́. Mo oblige ọmọ mi pé tó bá ti dé láti school má kí mi pé bonjour mama, ẹ káàsán mà ni. Láti bí few weeks nsìn tó bá ti dé á ní ẹ káàsán mà, ẹ káàsán mà. Mo ti ń sọ fún pé bọ́n ṣe ń kíyàn nìyẹn ó dẹ̀ máa kúnlẹ̀. Ọmọ kékeré ni o, but at least mo ti ń kọ́, mo ti rí àṣìṣe táwọn kan ṣe, kí gbogbo wa má ṣàṣìṣe yẹn, ká bẹ̀rẹ̀ sí ní ṣe àtúnṣe. Administratively, ẹ má bínú, Yoruba people have been caged by documentation. Lọ́nà wo? Fake history náà gbé wá fún wa, fake story náà máa ń sọ fún wa. Our name has been changed. Geographically, Yoruba people have been caged. Many of our land have been taken away, have been stolen. Wọ́n dẹ̀ yìí ń bu ilẹ̀ wa, wọ́n yìí ń jí ilẹ̀ wa dè ní eléyìí. Wọ́n ò jáwọ́ ń bẹ̀, wọ́n ń jí continuously. Nígbà tán sọ pé wọ́n sign amalgamation, wọ́n kíní kan, èdè wo ni wọ́n gbọ́? Èdè òyìnbó náà fi kọ́ táwọn bàbá tán sign yẹn. Ṣé àwọn bàbá ńlá wa wọ́n gbóyìnbó débẹ̀ ni? Gbogbo ilẹ̀ òun náà ti change orúkọ ẹ̀. Àwọn ọmọ wa náà wọ́n tún ṣe kíni? Wọ́n tún fi àìmọ̀kan, wọ́n fi ń ta àwọn ilẹ̀ wa, wọ́n ń tà. Àwọn ẹ̀yà míì dẹ̀ wà tó yẹ pé wọn ò ní ever talẹ̀ fájòjì láíláí. Gbogbo wa la rí nǹkan tó ṣẹlẹ̀ lÉkòó. Gbogbo wa la rí nǹkan tó tún sì máa ṣẹlẹ̀ torí gudugbẹ sì máa já. I will continue to say it. Tẹ́mi ò bá rí mi ì ní sọ, tí mi ò bá gbọ́ mi ò ní sọ. Gudugbẹ mi tún sì ń bọ̀. Economically, wọ́n ti kéjì wa débi pé ẹ wo Burundi change. Àwọn wo ló pọ̀ jù ní diaspora? Àwọn ọmọ káàárọ̀ òjíire àtàwọn ẹlẹ́yà míì. But àwọn owó ta fi ń ránṣẹ́, àwọn wo ló ń ṣèǹjì owó yẹn fún wa? Àwọn ò jẹ́ ká grow economy wa láàrin ara wa. Tó bá jẹ́ pé àwọn ọmọ káàárọ̀ òjíire náà ń ṣèǹjì owó, àwa là ń wà ní òyìnbó, àwa là ń ṣiṣẹ́, là ń fowó ránṣẹ́, àwa là ń ṣe gbogbo ẹ̀, ìlú máa rọrùn. A máa grow economy wa. For example, mo fẹ́ fi aṣọ kan ṣe example. Gbogbo ayé àbáyà náà ta, àbáyà ni gbogbo wọn pariwo. Kampala ti wá wà ńbẹ̀.
a dẹ̀ wá dúpẹ́ lọ́wọ́ àwọn gbarúmọlẹ̀ pé wọ́n tún ti bá wa wú sókè. Àwọn èèyàn náà tún ti ń ra Kampala wa, wọ́n ti ń wọ Kampala wa. Àmọ́ tó bá jẹ́ pé títí wa yẹn àlà ń bùsì, títọ́dọ̀ wa yẹn là ń mójútó, là ń ṣe láàrin ara wa, a máa great economically. Ìran káàárọ̀ òjìrè ló ń dáko nísìn, gbogbo oúnjẹ tá à ń jẹ àti òkè ọya náà ti ń kó wá, tó bá poison yẹn jíjẹ náà ni. Báwo la ṣe fẹ́ mọ̀? Kò sí food control, kò sí wọn control gbogbo nǹkan, anything tó bá ti gbé wá fún wa ni imported ni. Àkóbá wo ló ń ṣe? Mo máa ń sọ, a lot of us we think about benefit tó wà nínú ẹ̀, ǹjẹ́ àti wo danger tó wà behind? Ni wo danger tó wà behind ẹ̀, o benefit tó wà ńbẹ̀ òun ni gbogbo máa wo. Ó ní benefit inú, kíní máa pay wa, kíní yóò ní pay wa, igbá kan àwo kan, ìkodo bàbá aṣáṣùn. Gbogbo àwọn kí ló máa ń pè wọ́n, gbogbo àwọn farmers wa wọ́n ti lé wọn lóko, wọn ò jọ dáko mọ́, àwọn àjòjì náà fẹ́ máa náà kó oúnjẹ wá fún wa, tó dẹ̀ jẹ́ pé ohun abínibí ni iṣẹ́ oko yẹn. Mo sọ lórí ètò ń bí mo ní àkínraṣu jẹ, àwọn ẹ̀fọ́ gúre, ẹ̀fọ́ múnútutù, mi ò mọ̀ bóyá ẹ̀fọ́ múnútutù ṣì wà mọ́. Gbogbo oúnjẹ wa dẹ̀ ló wà medicinal. Àtàwa ni o, ẹ dárúkọ gbogbo àwọn nǹkan yẹn, gbogbo ẹ̀ ló wà medicinal. But tó ń kó wá látòkèrè òun là ń jẹ. Ìdí nìyẹn tí mo fi sọ pé Yoruba people have been caged. When we talk about being caged, it is simple. Ó simply means we have been trapped. Wọ́n ti trap wa. Ẹ wò gbà tọ́rọ̀ owó ṣẹlẹ̀ tán kun owó lọ́dà. Ilẹ̀ Yorùbá nìkan náà ti rówó ná. Ẹ wo báwọn èèyàn bó ṣe rárá wọn síta. Àwọn èèyàn wá fi owó ra owó, wọ́n ti rí as normal sìn, wọ́n sì ń fowó ra owó náà. Norm means ó normal, ó ti di normal mọ́ wọn lára. Nílùú tó lọ́ba tó níjòyè. Yoruba people have been caged by language, in the sense pé Yoruba language has become vernacular. Mo ti sọ lẹ́ẹ̀kan, lórílẹ̀-èdè Yorùbá fúnra rẹ̀. Ẹ wo ní yunifásitì l'Amẹ́ríkà, wọ́n ń kọ́ èdè Yorùbá. Ní skúlù ní France ń bí báyìí, fídíò yẹn go viral. Wọ́n ń kọ́ wọn, báyìí la ṣe ń kíra wa lédè Yorùbá, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́. At least wọ́n ń kọ́ wọn ní èdè yẹn. Traditionally, we have been caged. Ẹ lọ wo Brazil, wọ́n ṣe ń ṣe ìṣẹ̀ṣe. Ẹ káàkiri, mo ní France ń bí báyìí, wọ́n ní èṣù ní museum wọn tí wọ́n máa ń bọ èṣù, wọn fi ṣeré. Tẹ́ bá lọ museum, wọ́n sọ pé this is èṣù from Africa. Wọ́n á dárúkọ ìlú tó ti gbé wá, and we have been, we have been appeasing it. Àìmọye àwọn company nínú ìlú ìtọ́ pé èṣù wà nísàlẹ̀ kíní wọn tí wọ́n ń bọ lójú méjèèjì. Ṣebí mo ṣì show kan, ó ti tó bí 2 years ago tí mo show ẹ̀. Obìnrin òyìnbó òun ló ń appease ẹ̀. Yoruba people have always been caged. Ọ̀nà wo náà ti fi cage wa? Òun ni ọ̀rọ̀ àárín wa. Wọ́n fi ìjà, ọ̀tẹ̀, ọ̀tá sáàárín wa. Àwa ń gbọ́ra wa yé mọ́. À ń gbọ́ra wa yé mọ́. À ń gbọ́ra wa yé mọ́. Ìtàn Àfọ̀njá. Mo dúpẹ́ lọ́wọ́ àwọn bàbá wa yẹn tó máa ń sọ àwọn ìtàn yẹn fún wa nínú clubhouse. Wọ́n ní pé a ó gba àwọn àjòjì láyè. Àwọn àjòjì wá ń sọ pé ìwọ náà o lè dọ́bà, o lè dígbà, o lè dáwó. Wọ́n ṣe nìyẹn o. Divide and conquer. At the end of the day, òun tó gbà wọ́n láyè náà, tó wá mú wọn tó lọ fi wọ́n kógun ju àwọn ọmọ yẹ, òun náà padà wá bounce lé lórí tí wọ́n pa. Ìdí nìyẹn tí mo ṣe ní we have been caged. Kélédùmarè kó tú wa sílẹ̀ nínú ìdè tá wà.
a lot of information ta need tó wà important tó ṣe kókó fún wa òun ni wọ́n ti palẹ̀ wọn mọ́. Kí ni ìdí tí wọ́n fi kó history tí wọ́n fi kó kúrò nínú curriculum tí wọ́n ka history mọ́ school? Nítorí ká má bàa mọ̀ tán wa, ká má bàa mọ̀ orú èèyàn tá jẹ́ wípé ẹni òrìṣà ni wá. Ká má bàa lè ṣe kí ni, ká má bàa lè máa jà fẹ́tọ̀ wa, ká má lè máa sọ ọ̀rọ̀ wípé bó ṣe yẹ kó rí rèé, bó ṣe yẹ kó rí rèé, òun náà ṣe kó gbogbo kíní yẹn lẹ̀. Ọmọ òrìṣà ni wá, kò síbi tá dé tá ti excel, kò síbi tá dé tá ti ṣe dáadáa. Why tó fi jẹ́ wípé nílùú yẹn àwọn ọmọ káàárọ̀ òjìrè wọ́n wá ń pokùnso ní ìsìn? Why tó fi jẹ́ pé àwọn ọmọ káàárọ̀ òjìrè wọ́n lọ ń kó sómi? Why tó fi jẹ́ pé ní ìsìn náà lọ ń ṣe yahoo yahoo? Finally, we have been caged. Torí pé wọ́n dìdí structure cage yẹn fún different type of things ni láti hold wa sójú kan. Ọlọ́run má jẹ́ ká wà lójú kan. Bàbá mi Sunday mo rí yín, ẹ káàbọ̀ sórí ètò sà. Bàbá mi Olúkáyọ̀dé ẹ má bínú, ẹ káàbọ̀ sórí ètò. Gbogbo ọ̀nà ni wọ́n ti ṣe kíni bí kó ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ síyàn lọ́wọ́ kó wá gbéyàn sínú dè. A lè protect ara wa mọ́, gbogbo àwọn ọmọ wa náà kó sẹ́wọ̀n. Báwo lèèyàn ṣe máa jalè tó máa jí oúnjẹ jíjẹ ní ordinary gàrí ẹ máa dáná sun? Láyé àtijọ́ ọ̀nà wo làwọn bàbá wa fi ń mú àwọn olè? Wọ́n á kó gbálẹ̀ lé wọn lọ́wọ́, wọ́n máa gbálẹ̀ ni. Tílẹ̀ máa fi mọ́, ìyà tó tọ́ àti tó yẹ ló máa fi jẹ wọ́n. Àmọ́ anybody ò gbọ́dọ̀ ṣe ṣẹ̀ṣẹ̀ mọ́, ìṣẹ̀ṣe ò gbọ́dọ̀ ṣe kinní kan mọ́. Màámi mo rí yín, ẹ káàbọ̀ mà. Tọ́n bá dẹ̀ ti kéèjì àwọn ènìyàn yẹn wọn ò lè lọ fà á. Àfi tí wọ́n bá gbara wọn nínú cage. Àfi tó bá tú ara wọn sílẹ̀. Wọ́n dé ìdí ọpọlọ. Àǹtí Tóyìn ọmọ Ṣẹ́kẹ̀ Òkòmìnira Oòduà wọ́n ní ìdí ọpọlọ. We are always talking about Nigeria, but ọmọ káàárọ̀ òjìrè ni wá. Even gan orúkọ Yorùbá yẹn gan a sì ń ṣèwádìí sí nítorí pé Yorùbá yẹn gan a fẹ́ mọ ìtumọ̀ ẹ̀. Bóyá orúkọ tá máa jẹ́ lọ ni, bóyá tá ní jẹ́ lọ ni. Torí ẹ̀ mo ṣe máa ń sọ fún wa pé Yorùbá nation is just a slogan. Orílẹ̀-èdè ọmọ káàárọ̀ àjíire òun la fẹ́. Tí ìran ọmọ káàárọ̀ òjìrè tí wọ́n bá kọ́ ilé, kò sí ìlú tí wọn kì í gbà sínú ilé yẹn. Àwọn àjòjì o, àwọn Yíbò o, àwọn Fúlàní o, àwọn Haúsá o, but àwọn Yíbò kì í talẹ̀ fáwọn àjòjì náà. Nítorí pé wọ́n mọ ìtumọ̀ ilẹ̀, wọ́n mọ ìdí tí èèyàn máa fi protect ilẹ̀. Heritage wa ni, we need to protect it. Ẹ jọ̀ọ́ pẹ̀lú gbogbo àwọn àlàyé wọn bá tí mo ṣe yìí, ṣé wọn ò ti kéèjì ọmọ káàárọ̀ òjìrè? Kò síbi tẹ́ gbé passport Nàìjíríà dé, wọ́n á ní ẹ dúró sẹ́gbẹ̀ẹ́ kan náà ni. Ìlú tí ó wà for almost how many years? 60 something years. Kò síná, kò sómi, kò sí security. Oh lọ́lọ́. So gbogbo ọ̀nà ni wọ́n ti fi kéèjì ọmọ káàárọ̀ òjìrè. Nítorí pé kí ni ọ̀dọ̀ wa ni gbogbo nǹkan yẹn ń fọ̀lù sí. Ẹ wo gbogbo àwọn ọ̀dọ́ wa, wọ́n á ṣe wàhálà, wọ́n á kàwé, wọ́n á jáde. Ọ̀pọ̀lọpọ̀ wọn Uber ni wọ́n ń gùn nísìn. Ọ̀pọ̀lọpọ̀ wọn ọ̀kadà náà ń gùn tẹ́lẹ̀. Ara pé a wà nínú kéèjì náà, òun ló jẹ́ kán lé gbogbo àwọn yúùtù tí wọ́n ń gun ọ̀kadà. Kán lé wọn kúrò lójú títì, káwọn Fúlàní wá gba gbogbo ojú títì tó ń gbé ọ̀kadà káàkiri. Ara wípé kéèjì náà ni kéèyàn máa sọ pé I don't think Yorùbá. Ó dẹ̀ jẹ́ ọmọ káàárọ̀ òjìrè, ó ní o ò tíǹkì
gẹ́gẹ́ bí ọmọ káàárọ̀ òjíire báwo ló ṣe yẹ ká máa ronú ẹlábọ́yé bọ́ ṣíṣe bàbá mi alówó ńlé mo kí yẹn káàbọ̀ sórí ètò. We need to think Yoruba first. That is why we must be a nationalist. Ẹ wo gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ síran káàárọ̀ òjíire. Ọlọ́pàá pààyàn. Mo rí fídíò kan lọ́sàn inú kan bí mi. Sójà mi mọ̀ bóyá ẹni yẹn kọlù ni bóyá ẹni yẹn ṣe nǹkan kan fún ni. Ẹni yẹn dẹ̀ ń sọ sorry. Ó ní mo ti bẹ́ẹ̀ náà. Mo ti sọ sorry. I said sorry to you. Ó dẹ̀ nà bí ìgbà téèyàn bá nà ìfà èèyàn gbọ́dọ̀ ná ánímà bó ṣe ń na ọmọkùnrin yẹn. Ara wọ́n ti kóyàn sínú kéèjì nìyẹn. Tàbá wá ní Yoruba have been kejo, Yoruba have been kejo. Ṣé solution nìyẹn ni? Kí ni ọ̀nà àbáyọ? Kí ni solution? What is going to be the solution? Solution ni pé ká kúrò nínú contraction yẹn. Ká jáde kúrò nínú contraction location 419. Ká dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè tí Elédùmarè dá wa ká jẹ́. Torí Elédùmarè dá ilẹ̀ káàárọ̀ òjíire gẹ́gẹ́ bí country ni. Ká wá máa ṣe ètò ìjọba láàrin ara wa. Torí irọ́ tí àwọn olóṣèlú máa ń pa fún wa ni pé order from above. Títí di wákàtí tá fi ń sọ̀rọ̀ yìí, àti ìmọ̀ ẹni tó pa tó order killing àwọn ọ̀dọ́. Order from above la máa gbọ́, order from above la máa gbọ́, order from above ń bo above wà. Àmọ́ ojú akára wa. Èkíní ìdí tá fi ń pariwo ilẹ̀ káàárọ̀ òjíire òun ní pé kí ìran Yorùbá kó má bàa parun. Àwọn àjòjì wọ́n ti infiltrate wa. Wọ́n dẹ̀ ti ṣe oríṣiríṣi wọ́n ti gbé ìgbésẹ̀ lóríṣiríṣi. Wọ́n ti gbàṣẹ̀ṣe mọ́ wa lọ́wọ́. Àwọn gan wọ́n ṣe ìṣẹ̀ṣe tó jẹ́ tiwa jù wá lọ. Ìyẹn àwọn àjòjì yìí ó. Gbogbo oko ni wọ́n ti gbà mọ́ àwọn olóko lọ́wọ́. Wọn ò jẹ́ káwọn tó ń dáko wọn ò jẹ́ kán lè dáko mọ́. Ẹ lè travel mọ́. Ojú ọ̀nà ò ṣe rìn. Ìyẹn ló máa mú mi lọ sí àwọn ìyá méjì tí wọ́n kidnap. Mo kàn fẹ́ fi èsì kínkínní ni. Tí wọ́n bá sọ pé ògbóni. Ògbóni jẹ́ ẹgbẹ́ ni. Ẹgbẹ́ ògbóni. Ẹgbẹ́ ògbóni fraternity. Ẹgbẹ́ aborigine ní ilẹ̀ káàárọ̀ òjíire. Tí wọ́n bá kidnap ọba ìyàwó ọba ògbóni. Tí bàbá yẹn dìde tó fẹ́ lọ wá àwọn ìyàwó ẹ̀ tó fẹ́ lọ gba àwọn ìyàwó ẹ̀ padà ẹ ti mọ̀ pé akọni ọkùnrin ni. Wọ́n wá ní accident nìyẹn. Ẹ jọ̀ọ́ ṣé ọ̀nà tí wọ́n rin mọ́tò yẹn tí wọ́n gbé mọ́tò rìn yẹn ṣé ọ̀nà yẹn dá? Because nǹkan tí mo bá sọ nínú ilé mo máa sọ níta. A lot of people wọ́n fẹ́ máa ta ẹnu àbùkù sí ìṣẹ̀ṣe. Pastor ń kú, àáfàá ń kú, èèyàn kò sí ẹni tí gbogbo ẹ̀dá pátápátá ló dágbádá kú. Ọ̀nà tí kálukú máa gbà kú òun ló yàtọ̀tọ̀. Tí ọmọ káàárọ̀ òjíire tó bá dẹ̀ ṣaláìsí nílẹ̀ káàárọ̀ òjíire kò ń ṣe pé ká máa wá accuse èèyàn kan tàbí ká máa accuse ìṣẹ̀ṣe lé lórí. Nítorí pé ìṣẹ̀ṣe kọ́ ló pa ẹni tó kú. Mọ́tò accident ló ní. Ẹ jọ̀ọ́ ṣé mọ́tò tí wọ́n gbé yẹn ṣó wà in good order? Ṣé speedometer or speed limit tó yẹ kí wọ́n sá ni wọ́n sá àbí wọ́n sáré àsáré jù? Then ẹ jẹ́ ká máa ṣe ìwádìí àwọn ọ̀rọ̀ dáadáa ká tó máa sọ. Ẹni tó bá tàpá sí ìṣẹ̀ṣe ó tàpá sí ọ̀run ẹni. Nítorí pé tá bá ní ká bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ ìyá ẹni ìṣẹ̀ṣe ẹni ni bàbá ẹni ìṣẹ̀ṣe ẹni ó tàpá sí orí àtẹlẹ́dá ẹni. Torí orí ẹni ìṣẹ̀ṣe ẹni ni. Orí là bá bọ́ ká tó bẹ̀rẹ̀ sí ní bọ òrìṣà. Ara àdí tí mo fi sọ pé Yorùbá have been caged nìyẹn. Nítorí pé
tá a bá mọ nǹkan ẹ jẹ́ ká máa ṣèwádìí ẹ̀ ká máa mọ ìyàtọ̀ nínú ẹ̀. Ẹlẹ́ẹ̀kejì òun ni ìgbàlẹ̀ kì í ṣe ibi tóbìnrin máa ń wọ̀, wọn obìnrin kì í wọnú ìgbàlẹ̀. Obìnrin ò kí ń wọnú ìgbàlẹ̀. Àwọn nǹkan tí ò bá yé wa ẹ jẹ́ ká máa ṣèwádìí ẹ̀ ká tó máa sọ. Àǹtí nǹkan kan bá ṣe ọmọ káàárọ̀ òjíire ẹ má jẹ́ kó jẹ́ tọ́pìkì. Ìbànújẹ́ ni. Ìbànújẹ́ ló máa ń jẹ́ kéèyàn máa lose èèyàn. Kò sẹ́ni tó wíṣì kí bàbá yẹn kú. Àwọn ẹni ẹlẹ́ni tí wọ́n kidnap yẹn ṣé ìdùnnú wa ni pé àwọn àjòjì wá kidnap àwọn èèyàn wa ni. Òun ló yẹ ká sọ̀rọ̀ lé lórí pé ṣe ti rí ní ìsìn pé election kò ní nǹkan tó máa ṣe fún wa. Politics kò lè help wa nítorí pé kí ni wọ́n ti ṣe election tán báyìí kidnapping ti rampant ó multiple ni. Iṣẹ́ ló multiple. But during the campaign of the election, everything calmed down. One more, Sherry Mama sọ fún wọn pé àwọn people wọn ní ọ̀nà méjì tó fi ń play game. Ọ̀nà kan ṣo tán mọ̀ ni. Àwọn èèyàn ti máa wò pé ó ti lọlẹ̀ ṣebí kíní kan ni ọmọ wa máa ṣe. Ẹ má gbàgbé wípé àwọn tó wà ní Senate, àwọn people ìpọ̀ jù wá lọ. Ìgbà tí mo pe bàbá kan ní òru ànámọ́júmọ́ èní pé sensor tí mo ti ẹ̀ ń gbọ́ tán pariwo kí náà fẹ́ fi ṣe wọ́n náà fẹ́ create more state. Mo ní kí ló dé tí 7 years ago tí Babangida tó come in as a president kí ló dé tí ó create more states. 5 years ago kí ló dé tí ó create more states. Kí ló dé tí ó approve local government tí wọ́n ṣe lẹ́kọ̀ọ́. At least wọ́n create more local government lẹ́kọ̀ọ́ torí pé kò tóbi. 37 plus 20 kí ló dé tí ó approve ẹ̀ ń gbà yẹn. Àti wípé kí ni ìdí tí wọ́n tó fi fẹ́ ṣe sensor why tó fi jẹ́ pé ó kù ọ̀la because next month no ma hand over. So why tó fi fẹ́ ṣe sensor gbogbo àwọn tó fi trailer kó wọlé ńkọ́ ṣó ti kó wọn jáde kan tó bẹ̀rẹ̀ sensor because ibi tó yẹ káwọn èèyàn wa kan ronú sí wọn kì í ronú síbẹ̀. Tàbá dẹ̀ ń sọ̀rọ̀ nípa kejì oríṣiríṣi kejì ló wà. Kejì mi wà wọ́n fix ẹ̀ ní permanent kejì ni. Ẹrú ọpọlọ tí wọ́n kó àwọn ọmọ káàárọ̀ òjíire permanent ni. Àfi kí Elédùmarè kó wa yọ kó ṣí wa ní kó ṣí gbogbo wa lójú. Báwo lèèyàn ṣe máa rọbí tó máa ní wọ́n máa gbé lọ sí hospital tó máa ní àní àdúrà ní kán máa gbà for several hours títí tó ní tọ̀hún fi kú. Ṣàdúrà ò gbà ní pẹ̀lú àdúrà tó ń gbà lé lórí yẹn. But because we are not doing the right thing. Ọ̀tọ̀ ní ipa àdúrà. Ọ̀tọ̀ ní ipa lọ sí hospital kó ṣe ìwòsàn ara ẹ̀. Àmọ́ ẹ̀kọ́ tó ń kọ́ wọn òun ní pé àdúrà nìkan ló lè ṣe. Àdúrà ló máa jẹ́ kẹ́ pèsè. Gbogbo àwọn ọ̀dọ́ wa tán jáde school ṣọ́ọ̀ṣì lọ́pọ̀lọpọ̀ ń gbé. Àwọn tó yẹ kán lọ wáṣẹ́ kán gbọ́n certificate wọn kán lọ fi wáṣẹ́. Gbogbo bí tẹ́ fi kọ́ school tẹ́ bá fi ṣe industry. Ara religious cage nìyẹn. Ẹgbẹ́ akọrin nìwọ́ wà o. Mà wà nínú kíní kó máa ṣiṣẹ́ fọ́lọ́run. I am not against any religion. Àmọ́, we need to ká sọ tòótọ́. Nítorí pé kí ni ẹni tó bá ṣòtítọ́, òun ni mọ̀lẹ́ ń gbè. Ọ̀rẹ́ ṣòtítọ́ ká lè rí jẹ́ ẹgbè. Ẹ jẹ́ àṣòtítọ́ kíjà wa kán lè gbèjà wa níbi tádé yìí. There is another one tá ń pè ní floating cage. Ìyẹn máa lọ zigzag báyìí, á máa lọ báyìí. Ẹmọ tí kíní bá ń wà, ìjì bá ń jà, òun ni. Òun floating cage nígbà tọ́rọ̀ owó ṣẹlẹ̀. Táwọn èèyàn wá bẹ̀rẹ̀ sí ní jó báǹkì kákàkiri. Ṣó máa solve problem? Ẹ̀yin èèyàn yìí, ẹ̀yin náà lè máa jìyẹ.
báǹkì kọ́ jíjó kọ́ ni orí fífọ́ kọ́, orí bíbẹ́ kọ́ lògùn orí fífọ́. Nísìn everybody wọ́n mọ nǹkan tó ń ṣe. POS gbogbo àwọn ibi tó ti jó báǹkì wọn, POS náà ti máa lọ gbowó, wọ́n máa san owó lórí owó tó fẹ́ gbà ni. Ṣé ti rí àwọn nǹkan tí mò ń sọ pé we have been caged. Fúnra wa la máa gbára wa kúrò nínú cage yẹn. Tó máa ní Ọlọ́run ló máa gbà wá, Ọlọ́run ti gbà wá nítorí pé Ọlọ́run ti fún wa ní ọgbọ́n àti ìmọ̀. Ó ti jẹ́ ká mọ̀ pé wọ́n ti cage wa o. Ọlọ́run ti jẹ́ ká ní ìmọ̀ pé a lè gbára wa. Ọ̀nà wo la lè fi gbára wa? Àní ká bọ́ ta kúrò nínú cage tó dé wa mọ́, because Nigeria fúnra rẹ̀ cage ni. Cage ni Nigeria as a whole. Tá a bá jáde nínú ẹ̀ nísìn, a máa gbára wa sílẹ̀, a máa ṣe ètò ìjọba wa. Gbogbo àwọn ọ̀dọ́ wa wọ́n á ríṣẹ́. Why is it that ìjà ti jókòó àti rò ó pé kí ló dé tó jẹ́ àwọn sójà nìkan náà máa ń wà nínú àwọn Haúsá nìkan náà máa ń wà nínú sójà, àwọn Yíbò, Yorùbá, àwọn middle belt, àwọn south kékeré ló máa ń wà láàrin wọn. Minority náà máa ń jẹ́, ó máa dàbí pé kéèyàn ta omi báyìí sínú odò ni. Ẹ lọ wo custom náà. Ṣé does that mean pé àwọn ọmọ káàárọ̀ òjíire wọn ò ní ìmọ̀ ni? Àbí wọn ò ní ọgbọ́n? Ẹ lọ wo Navy, ẹ lọ wo gbogbo ẹ̀. Tó bá yá wọ́n sọ fún yín pé àwọn ń ṣe quota system. Ara kejì náà ni quota system yẹn o. Mo ti ṣàlàyé ọ̀rọ̀ quota system yẹn rí. Wípé quota system jẹ́ apín nǹkan, apín sọ́nà mẹ́fà. Àwa kó ìdá méjì, a kó fún gbogbo ẹ̀yin tó kù pé ẹ lọ pín ìdá méjì. Àwa náà wá mú ìdá méjì. Ìdá méjì tó kù yẹn, àwa kó mọ́ títí wa. Ìyẹn là ń pè ní quota system. So àwọn kó ìdá mẹ́rin, ìran Yíbò, ìran south, ìran àwọn Tífí, àwọn middle belt, wọ́n wá kó àti ìran Yorùbá kó ìdá méjì. Ẹ rí pé kejì ńlá ni. Ìdí nìyẹn tá fi gbọ́dọ̀ gba ara wa. Ẹ jẹ́ káyé mọ̀ kí ẹni tó bá kú o. Tẹni tó dé la rí, àmẹ́ni tó máa kàn. Mo máa ń sọ ẹ má jẹ́ ó dìgbà tó máa kẹ́ni tó máa kàn wá. Bàbá tó kú kò wùn bàbá yẹn láti kú o. Kò wùn láti kú. Ó dìde akọni ni. Tẹ mò ń wá wọn lọ ibikíbi tó bá wọ̀, ibi tó bá gbà. Ẹjọ́ sójú ọ̀nà tó gbà dá. Ṣé speed limit mọ́tò tó ń drive ṣé ó ṣe? So many questions lèmi máa ń béèrè. I don't make any conclusion. Kẹ́ni kankan kan má ta àbùkù sí ìṣẹ̀ṣe o. Èèyàn tó bá ta àbùkù sí ìṣẹ̀ṣe ó ta àbùkù sí ọ̀run ẹni. Ó ta àbùkù sí orí ẹ̀ àtẹlẹ́dà ẹ̀. Lóòótọ́ àwọn bàbá wa kankan nínú ìṣẹ̀ṣe, àwọn náà they have been caged. Ọ̀nà wọn náà fi cage wọn, àwọn olóṣèlú nìkan náà ń ṣiṣẹ́ fún, tàwọn olóṣèlú nìkan náà ń gbọ́. Àwọn olóṣèlú dẹ̀rẹ̀ àpò ara wọn náà ń jà fún, tara wọn nìkan ni wọ́n ń jà fún. Báwo ni ọkọ ṣe máa jẹ gọ́vnà, tíyàwó máa jẹ sẹ́nétọ̀, tọ́mọ máa jẹ dìrẹ́kítọ̀? Ṣé àwọn ìdílé ẹnìkan ló wà nílùú ni? Bàbá jẹ́ chairman local government, ọmọ jẹ́ chairman local government, ọmọ tún jẹ́ senator. Ṣé ìran wọn nìkan ló wà ní gbogbo ìlú ni? Ẹ jẹ́ kí gbogbo wa ká jí, ká dìde, ká mọ̀ bá ṣe máa gbára wa nínú ìkẹkùn yìí o. Nítorí pé kí ni Yorùbá nation òun nìkan ni answer to all this gbogbo rúkọ̀sí o, gbogbo wàhálà ìdààmú yìí o. People are going through every day. People are being kidnapped daily. People are being tortured. People are being menaced every day. Bó ṣe ń pẹ́ sí lójoojúmọ́, òun ló ń pẹ́ sí, and the more tó ń pẹ́ sí, òun ló ń dàbí pé kéèyàn wà nú ewu sí. Kò gbúdọ̀ pẹ́. Ẹ jẹ́ ká dìde,
torí ẹ̀ ni mo ṣe play tẹ́ bá notice pé mi kì í play national anthem but mo play ẹ̀ torí mo national anthem yẹn tí most especially tí máa wà kitchen by orin mi ni ó ní ká dìde ká bọ́ sí ipò ẹ̀tọ́ ẹ torí pé kí ni iṣẹ́ wà fún wa láti ṣe gbogbo wa pátápátá la ní ipa tá máa kó nínú ìrìn àjò mo máa ń sọ kò sọ́gà kò sọmọṣẹ́ àjọ rìn ní kọ́líìgì ní gbogbo wa until tá bá ti fi sórí pé kọ́líìgì ní gbogbo wa kò sọ́gà kò sọmọṣẹ́ ọjọ́ yẹn ni peace máa wà peace tí gbogbo èèyàn wá kiri ẹ jẹ́ ká ní peace o ẹ jẹ́ ká ṣe peace o need láti wá peace. Peace will come naturally when you accept pé okay ìkọ̀kan náà ni gbogbo wa iṣẹ́ ìyájọ́ ń ṣe ni ọ̀nà tẹ́mi mọ̀ ni mò ń tọ̀ ọ̀nà tí wọ́n mọ̀ mò ń tọ̀ ẹ má tọ̀ ní ọ̀nà tó máa ní wá lára ẹ má tọ̀ lọ́nà láti fi ṣe jàǹbá fún ìran ọmọ káàárọ̀ òjíire a gbé the same kinní dání sọ́wọ́ the same goal la gbé dání sọ́wọ́ a tún rìnà bára wa jà tó yẹ kí gbogbo wa ká kọjú mọ́ enemy kan ṣo ta ni we have only one enemy gbogbo àwọn tó jẹ́ politician lẹ káàárọ̀ òjíire gan wọn ò tí ṣọ̀tá wa because tí a bá bẹ̀rẹ̀ nation wa nísìn ṣé a máa lé wọn kúrò nílùú ni mo máa ń sọ tẹ́ bá gbé nǹkan dání torí pé mi accept nǹkan tẹ́ gbé dání gbogbo àwọn tí wọn ò ṣe pẹ̀lú wa nísìn wọn ò kì í ṣọ̀tá wa but a máa jẹ́ kó máa yé wọn pé kí là ń pè ní ìṣẹ̀ṣe ẹ̀yin gangan ìṣẹ̀ṣe ni yín orí yín ìṣẹ̀ṣe ni ìyá àti bàbá tó bí yín ìṣẹ̀ṣe yín ni gbogbo tradition yín pátápátá látòkè dédé ìṣẹ̀ṣe ni gbogbo oúnjẹ tá ń jẹ nílẹ̀ káàárọ̀ òjíire ìṣẹ̀ṣe ni because àwọn forefathers wa ló invent ẹ̀ àwọn aṣọ wa ìṣẹ̀ṣe wa ni ilẹ̀ tá ń tẹ̀ lójoojúmọ́ ìṣẹ̀ṣe ni ilẹ̀ òrìṣà ni gbogbo àwọn orúnmọlẹ̀ wa ìṣẹ̀ṣe ni ká lè kúrò nínú kéèjì tí wọ́n so wá mọ́ òun ló máa mú mi sọ díẹ̀ nínú àwọn ìlú ìlú ìjókòó máa dárú ní máa fi bẹ̀rẹ̀ Ifá ní ahárébété ojú orí adífá fún Ọ̀rúnmìlà bàbá ń lọ rèé bá wọn tún òde ìjókòó ṣe mi ní kájú bẹ́ẹ̀ yẹn lọ mi ní sọ́jú kò ní kọjá bẹ́ẹ̀ yẹn ìlú Ọ̀tà Ifá ní kíwọ sapá dúró sí mi kémi sapá dúró sí ọ adífá fún Ọ̀rúnmìlà bàbá ń ṣàwo lọ sóde Ọ̀tà ṣe ti gbọ́ torí àwọn tó sọ pé Ọ̀tà ìbò lọ̀tá wà mo kàn fẹ́ mú jáde fún wa because mo máa sọ mo ní èmi ò kí ń báyàn argue blindly I will make my research màá wá research mi màá wá fún yín lésì ìlú Ìlọrin Ifá ní ohun abárí Ọlọ́run la mú wá adífá fún wọn ní Ìlọrin àpọ́nlé ọlọ́yẹ̀ agẹ̀rẹ̀ ní bàbá ìlú ìlú tó tóbi tí kò ní egungun gbogbo ẹ̀yin tẹ́ ń sọ pé Ìlọrin ilẹ̀ Fúlàní ni o inú fánìyàn o ló ti jáde o ìlú Ẹ̀gbá oh my God ṣe rí gbogbo àwọn mo sọ fún yín pé wọ́n kejì Yorùbá spiritually wọ́n kejì Yorùbá culturally wọ́n kejì Yorùbá gbogbo ways many always náà fi kejì Yorùbá méjì tó kù tí mo fẹ́ káwọn èèyàn wá mọ̀ kí n stop nìyẹn ó pọ̀ gbogbo àwọn ìlú yẹn pọ̀ bọ̀ mo kàn fẹ́ ká mọ̀ ní ìlú Ẹ̀gbá Ọ̀wọ́sá awo ṣàwo àwọn bòde Ẹ̀gbá adífá fún wọn lóde Ẹ̀gbá mi ní sọ jù bẹ́ẹ̀ lọ
torí pé kí ni mi kì í ṣe babaláwo, àwọn babaláwo ló lè kí ifá yẹn délẹ̀, ló lè tú gbogbo ifá yẹn délẹ̀ fún wa. Ìjẹ̀bú ṣé ti rí gbogbo ẹ̀yin tẹ́ ń pa ìtànkítàn, àwọn Ìjẹ̀bú wá láti ìlú wo ni wọ́n pè náà, ẹni yẹn kọ sí mi lẹ́nìí, ẹni yẹn tún send the text message, a write up rather concerning Ìjẹ̀bú. Màá ṣàlàyé fún yín bí Ifá tó sọ̀rọ̀ nípa ìlú Ìjẹ̀bú. Ifá ní bágẹ́lẹ́ kótópó kàkó ikin ifá sí káfí òwe ògbùgbù gbọ́rọ̀ sí ìbòjè àbí aṣọ kélé aṣọ alágbẹ̀dẹ alágbẹ̀dẹ ajé gẹ̀dẹ̀ rúmọ àwọn ìlú Ọ̀rúnmìlà adífá fún Ọ̀rúnmìlà bàbá ń ṣawo lọ sóde Ìjẹ̀bú. Mi ní sọ jù bẹ́ẹ̀ yẹn lọ torí pé èmi kì í ṣe babaláwo, èmi kì í ṣe ìyá nífá, but mo wá jẹ́ kó yé wa ni tá bá rí ẹnikẹ́ni tó ń pìtàn àwọn Ìjẹ̀bú wá láti Sudan, àwọn Ìjẹ̀bú ìtànkítàn náà ń pa o, ìtànkítàn náà ń pa. Mo máa ń sọ torí pé mo máa ń sọ all the time lórí program pé àìmọye ifá tó sọ̀rọ̀ nípa ìlú kọ̀ọ̀kan, gbogbo ilẹ̀ káàárọ̀ òjìre, Ìlọrin tó jẹ́ controversy, Èkó tó jẹ́ controversy, mo sọ nípa Ọ̀tà tí mi rántí mọ́, mo ṣàsọ méjì lẹ́kọ̀ọ́. Tẹ́ bá fẹ́ gbọ́ gbogbo ẹ̀, àwọn babaláwo wa mo máa sọ máa ní professor ni wọ́n, olóye ni wọ́n á kí gbogbo àwọn odùfá yẹn fún wa, wọ́n á kí látòkèdélẹ̀. Ó lè gbà wọ́n ní oṣù 6 tó máa kí ìlú kọ̀ọ̀kan fún wa. Ìlú Ìlọrin lẹ ti gbọ́ yẹn o, ìlú Ìlọrin la ti gbọ́ yẹn nítorí pé kí ni ilẹ̀ kóòtù òjìre ni, ó ní odù tó tẹ ìlú kọ̀ọ̀kan dó. Àwọn tí wọ́n jẹ́ àwọn kí lorúkọ ẹ̀, àwọn Arab, wọn ò fi ìṣẹ̀ṣe wọn ṣeré. Kí ni ìṣẹ̀ṣe wọn? Wọ́n lọ forí balẹ̀ ní Kaaba, wọ́n lọ kí sí kí lorúkọ ẹ̀, wọ́n ò fi ṣeré. Kí ló wá dé táwa tá a gbé títí wa tá a gbé dànù? Bàbá mi Ògúnlọlá mo ṣe làbọ̀ ọrú ẹ̀ làbọ̀ yèjàre. Bàbá àwọn babaláwo wa ti ń dé nísìn, àwọn náà lè kí gbogbo àwọn ìlú yẹn, àwọn náà lè kí odùfá gbogbo ìlú kọ̀ọ̀kan fún wa. So ká yọra wa kúrò nù kejì. Alákọ̀ọ́kọ́, kí ìran Yorùbá má bàa parun la ṣe fẹ́ Yorùbá nation. Ẹlẹ́ẹ̀kejì, ìtànkítàn tí wọ́n fi kó wa sínú kejì, ká yọ ara wa, ká mọ original ìtàn wa. Máa ń sọ màá ní, if you want to be an agitator for Yorùbá nation, go and learn original history, Yorùbá history. Kò ní ṣe pé ẹ máa bọ́sta, ẹ máa sọ ìsọkúsọ. Kò sí ṣẹ̀ṣẹ̀ mọ́ nílẹ̀ Yorùbá o. Kíní kan accident o. Àìmọye pastor tí àwọn kidnapper kidnap. Ṣáná tí ò sí lára wọn làwọn kidnapper ṣe kidnap wọn ni. Àìmọye pastor tí wọ́n ti pa. Ṣé kò sánà tí lára wọn ni? Àìmọye ìmáàmù tán ti kidnap. Àìmọye ìmáàmù tó ti kú. Ṣé kò sí Quran àti kéwú ni? Ẹ má máa jẹ́ ká sọ, ẹ má máa bring ìjà ẹ̀sìn wá sínú ká máa fi ọ̀tẹ̀ bára wa ṣe. Gbogbo àwọn tá à ń sọ ẹ̀, ọmọ kóòtù òjìre ni, ìtalára ló yẹ kó máa jẹ́ fún wa. Tí mo ṣe wà ẹ́, tí nǹkan bá ṣe pásítọ̀ tó jẹ́ Yorùbá, ara máa ta mí nítorí pé ọmọ ìyá mi ni. Tí nǹkan bá ṣe Mùsùlùmù tó jẹ́ Yorùbá, ó máa ta mí lára. Èmi ò rí religion, I don't see religion, I see my own people. Téèyàn bá sọnù, àwárí la máa ṣe, a máa ṣàwárí wọn ni. Ìdí nìyẹn táwa kan fi decide pé àní lórí ìṣẹ̀ṣe ìṣẹ̀ṣe ti ń gba ayé padà, kí gbogbo wa máa ṣàwárí ara wa. Kò sí ìdílé nílẹ̀ káàárọ̀ òjìre tí wọn ò ní òrìṣà tí wọ́n ń bọ ńbẹ̀. Ẹ̀sìn ló pa gbogbo òrìṣà yẹn, ló jẹ́ kó pa tì sẹ́gbẹ́ kan. Ìgbà táwọn bàbá ńlá wa, ìgbà táwọn bàbá tèmi tí wọ́n wà nígbà ayé wọn, wọ́n máa gbé ṣàkì báyìí, wọ́n gbé lọ sí ṣọ́ọ̀ṣì ni.
ṣọ́ọ̀ṣì dàbí nígbà yẹn o ṣọ́ọ̀ṣì dàbí ilé ìpàdé tí gbogbo wa ti máa pàdé tá ti máa bára wa ṣe bẹ́ẹ̀ ló ṣe rí fún wọn nígbà yẹn ọ̀sán ganan sọ di nǹkan míì máwọn èèyàn lọ́wọ́ miracle 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 àìmọye fake miracle àwọn èèyàn kan dẹ̀ wà tó yẹ pé àṣàyàn ni wọ́n mi sọ pé gbogbo wọn náà àwọn ní kíní àmọ́ kí ẹnì kankan kó má tàpá sí ìṣẹ̀ṣe ẹnikẹ́ni tó bá tàpá sí ìṣẹ̀ṣe ó tàpá sí orí ẹ̀ ẹlẹ́dàá ẹ̀ àti ṣẹ̀dá ẹ̀ ni. Kò sẹ́ni tí ò dágbádá kú in as much as tá bá ń mí nítorí pé Elédùmarè dá àyè ó dá ikú kò sẹ́ni tí ò ní kú táìmù tí kálukú máa kú ló yàtọ̀tọ̀ kò dẹ̀ yẹ kò lẹ́tọ̀ọ́ fún ọmọ káàárọ̀ òjíire láti máa mọ̀kẹ́ ọmọ káàárọ̀ òjíire tó bá kú nítorí pé kí ni ọmọ ìyá ni gbogbo wa ìkọ̀kan náà ni wá. Ẹ má jẹ́ ká tún máa fi ẹnu ara wa àti ọwọ́ ara wa ká tún máa fi fira wa sínú kéèjì sí because tá bá continue báyìí à ń fi ọwọ́ ara wa à ń fi ẹnu ara wa a fi ń kó ara wa sínú kéèjì tí àwọn àjòjì kó wa sí ni. Wọ́n bí anybody dá wọ́n bí Gio náà dá kó bá sí Street of France kó wá preach ibẹ̀ wọ́n tí bí wọn dá débẹ̀ ni wọ́n bí wọn kú wọ́n bí any Gio dá kó lọ sí Street of UK Street of England kó lọ máa wàásù bẹ́ẹ̀ ṣe báwọn tó gbé ẹ̀sìn wá nìyẹn ọ̀kẹ́ lọ sí street àárín títì ní Greece àbí ní Italy ẹ lọ síwájú cardinal kẹ lọ bá wàásù bẹ́ẹ̀ ọlọ́pàá ló máa gbé yín lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ jẹ́ ká máa frank pẹ̀lú ra wa òótọ́ ọ̀rọ̀ ní ká má sọ òun. Mo ní ẹ̀gbọ́n tó jẹ́ Christian mo ní àbúrò tó jẹ́ Muslim ẹ̀gbọ́n tó jẹ́ Muslim mo ní àbúrò tó jẹ́ Christian ṣé kí n pa wọ́n ni ọmọ ìyá mi ni wọ́n náà àmọ́ a máa ṣí wọn létí ni pé ẹ má sọnù o ẹ má sọnù o ẹ má jẹ́ èèwọ̀ o èèwọ̀ wà nílẹ̀ Yorùbá o ẹ má jẹ́ èèwọ̀ o ìṣẹ̀ṣe òun ló sọ èèwọ̀ ìdílé fún wa o ìṣẹ̀ṣe òun ló máa jẹ́ ká mọ ibi tá ti wá o òrìṣà tá bá wáyé o aṣọ tó yẹ ká máa wọ̀ o aṣọ tí ò yẹ ká máa wọ̀ o àwọn nǹkan tó yẹ ká máa ṣe o àwọn oúnjẹ kan wà tí ò yẹ ká jẹ. Àmọ́ ọ̀pọ̀lọpọ̀ wa ẹ máa ní ẹ̀sìn ní ṣẹṣẹ ẹ̀sìn ṣẹṣẹ ìṣẹṣẹ ò kì í ṣẹ̀sìn o you are ìṣẹṣẹ is you nítorí pé ẹ̀jẹ̀ ìṣẹṣẹ náà fi bí gbogbo wa gbogbo nǹkan ilẹ̀ tá ń tẹ̀ lásán ọmọ kékeré kó tó bá ti bí báyìí wọ́n á fẹ́ ṣe ẹ̀tẹ̀lẹ̀ wọ́n bá fẹ́ wọ̀ fún á ní agbo atọ́ wọ́n á ṣe ìwúre fún. In as much as 13 tẹ ilẹ̀ gbogbo oúnjẹ wa tá ń jẹ àwọn forefathers wa ló invent ẹ̀ ṣé a build ilé lórí ni ẹ lọ wo China in how many days tí wọ́n gbé gbogbo àwọn kíní sẹ́gbẹ́ kan they go into researching mo sọ fún wa ẹ jẹ́ ká máa ṣe research ẹ jẹ́ ká máa mọ nǹkan tó ń lọ. TikTok for example sìn is having serious problem ó láwọn ọmọ òun ò sí lórí ẹ̀ wọ́n ní kí ni control security control tán ní lórí ẹ̀ ó ní serious case sìn a lot of people not ti commit suicide a lot of people ti tibẹ̀ sóríire èmi ò against anything ni èmi ò against ẹ̀ tèmi but àkàwé ni mo fi ń ṣe. Àwọn tí wọ́n gbé ẹ̀sìn wá wọ́n ń ṣe ìṣẹ̀ṣe ní UK ilé ajé wà ń bẹ̀ wọ́n ń bọ ajé èṣù ajé ó wà lẹ́gbẹ̀ẹ́ have been there wọ́n ń bọ èṣù ajé ní gbogbo ìgbà owó wọn ló tóbi jù àwa ta ni ajé ta mọ̀ nǹkan tó ń jájé ta mọ̀ túmọ̀ ajé àwa Ọlọ́run má jẹ́ ká máa jẹ
Ọlọ́run má jẹ́ ká máa jẹ kí lorúkọ ẹ̀ rálẹ̀ ìdí nìyẹn tí mo fi wá sọ fún wa lẹ́ni pé ká jáde kúrò nínú kéèjì yẹn. Yorùbá nation nìkan ló lè mú wa jáde. Gbogbo ẹ̀yin tẹ́ bá dẹ̀ ń rò ó lórí yín, ẹ̀yin tẹ́ ní lọ́kàn pé wọ́n fẹ́ lọ máa ṣẹbọ ní Yorùbá nation ni o, gbogbo wa là ń ṣẹbọ o. Muslim ń ṣẹbọ, Christian ń ṣẹbọ, ẹran tẹ́ ń pa fún léyá ẹbọ ni, aṣọ tó ń wọ̀ sọ́rùn ẹ̀ ń rúbọ ara ni, bàtà tẹ́ ń wọ̀ sẹ́sẹ̀ ẹ̀ ń rúbọ ẹsẹ̀ ni. Ifá ló sọ gbogbo ẹ̀ fún wa. Ó sọ ìrúbọ ojú, ìrúbọ ahọ́n. Gbogbo ẹ̀ ló ṣàlàyé fún wa. Torí ẹ̀ mo máa ń sọ fún wa máa ní bó tiẹ̀ jẹ́ ẹ̀rìndínlógún. Eyín jẹ́ ọ̀kan lára irúnmọlẹ̀ tí Elédùmarè ṣẹ̀dá, tí ó sì jẹ́ pé a kò lè ṣe ká má rúbọ tirẹ̀ fún. Fífọ̀ ni ìrúbọ eyín. À ń brush lójoojúmọ́. Ẹ wá sọ pé àwọn kan ẹlẹ́bọ, gbogbo wa lẹ́lẹ́bọ. Gbogbo wa lẹ́lẹ́bọ. Ahọ́n náà ó ní títí ẹ̀. Gbogbo ẹ̀yà ara pátápátá ni Ifá sọ fún wa. Bọ̀ nítorí pé wọ́n demonize ẹ̀ fún wa, gbogbo wa sá nídìí ẹ̀, a mọ importance ẹ̀. Òun ni gbogbo wa ṣe ń wò. Kò sọ fún wa pé ẹ̀sìn ni. Ìṣẹ̀ṣe ò kí ń ṣe ẹ̀sìn. Kò kí ń ṣe ẹ̀sìn. Ẹ má jà máa ṣe mistake pé ẹ̀sìn ìṣẹ̀ṣe àwọn ẹlẹ́sìn kẹta, ẹ̀sìn àbáláyé, kò kí ń ṣe ẹ̀sìn. Tradition wa ni, ìṣe àti àṣà wa òun ni. Ẹ jẹ́ ká yọra wa kúrò nínú cage o. Political cage, economical cage, cultural cage, religious cage tí wọ́n ti dè wá mọ́. Àwọn GO yín àtàwọn pásítọ̀ ṣe àwọn pásítọ̀ àpò wọn ló pè wọ́n. Tó lọ́pọ̀lọpọ̀ máa lọ́lọ́ ló pè wọ́n. Àpò ẹlòmíì ló pè ẹlòmíì o. Àtijọ́ àti mu ló pè ẹlòmíì o. Gbogbo wọn náà sọ àwọn rí pé lágbájá ló wọlé, àwọn rí pé tàmẹ̀dù ló wọlé. Gbogbo prophecy wọn dà lẹ́yìn. Geographical cage tí wọ́n cage wa. A lè kọjá ilẹ̀ wa. Wọ́n dẹ̀ ń bu ilẹ̀ yẹn mọ́ wa lára. Wọ́n bu ilẹ̀ yẹn mọ́ wa lára. Àwọn ọmọ ìyá wa ló wà ń Kútọ̀nù yẹn. Ara ilẹ̀ wa ni títí tó fi dé Sàrò, títí tó fi dé Ghana, tó fi dé Togo. Àṣà kan náà lájọ ń ṣe, iṣẹ́ kan náà lájọ ń ṣe. Àmọ́ ńgbà táwọn colonial master dé tó ń pín tó ń pín, wọ́n pín gbogbo wọn síta. Tá bá gba nation wá ń sìn, ọ̀pọ̀lọpọ̀ ló máa padà wálé, ọ̀pọ̀lọpọ̀ ló máa fẹ́ wá ṣe oríṣiríṣi nǹkan sílé. We need to come out of this cage. Nigeria is a cage for ọmọ káàárọ̀ òjíire. Cage ni Nigeria jẹ́ fún gbogbo ọmọ kóòtù òjíire. A ní láti jáde kúrò nínú ẹ̀. And the only way òun ni Yorùbá nation yìí, òmìnira ọmọ kóòtù òjíire, ìtúsílẹ̀ ọmọ kóòtù òjíire lápapọ̀, òun ni the only solution. Ṣebọ́n ti ṣe election, ṣebí Yorùbá ló wọlé, ṣebí Yorùbá ní kinní kan, kò lè solve problem o. Ó kàn máa kó ipa tiẹ̀ ni. The original problem ni kíran Yorùbá má parun. The original issue ni pé ká gba ara wa lóko ẹrú, ká yọra wa kó nú cage. Nigeria is a cage. Géèmù náà ń play pẹ̀lú wa.
ṣe bọ́n ti fi ìjà ìgbà kan sọ pé Biafra nation àwọn Biafra fẹ́ gba nation wọn mo sọ ní last year mo ní Biafra àti Yorùbá tán náà fẹ́ pọ̀wọ́pọ̀ wọ́n fẹ́ ṣe kinní kan tó bá yá wọ́n á fi ọ̀tá ńlá sí wa láàrin kíkálukú jà kò sí jàfojo jàforí ara ẹ̀ ní kíkálukú jà fúnra ẹ̀ let us all fight for ourselves káwọn àwọn Biafra kan lọ jà fún títí wọn káwa náà jà fún títí wa because tá bá ní ká bẹ̀rẹ̀ sí ní túṣu désàlẹ̀ kòkò ọ̀tá ló máa tún máa mú wá sí so gbogbo àwọn ọmọ káàárọ̀ òjíire let us join the moving train gbogbo àwọn tó bá dẹ̀ ti bọ́lẹ̀ nínú ìrìn àjò yìí wọn kì í ṣe ọ̀tá wa ibi tí capacity wọn dé nìyẹn then tẹ́ bá ń rìnrìn àjò mo máa ń sọ when you are going expectedly be expecting unexpected àìmọye unexpected ló máa ṣẹlẹ̀ tó yẹ pé àwọn èèyàn wa àwọn tẹ́ẹ̀tì ẹ̀ lérò àwọn náà máa ṣe oríṣiríṣi nǹkan lábẹ́lẹ̀ mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ àwọn gbarúmọlẹ̀ pé wọn ò dojú tì wá mo dúpẹ́ lọ́wọ́ Elédùmarè bá a ṣe ń pè bá a ṣe ń wúre ní wúre wa ń jẹ́ ní wúre wa ń gbà àṣírí wọn ò ní tú àṣírí wọn ò ní bò jàre gbogbo àwọn ọ̀dàlẹ̀ àṣírí wọn ò ní bò àṣírí wọn máa tú ni àwọn gbárùnmọ̀lẹ̀ dẹ̀rẹ̀ wọ́n ń fọ ilẹ̀ káàárọ̀ òjíire mọ́ ni mo tún máa fi dá wa lójú sẹ́ pé too sure ni 100% assurance pé ilẹ̀ káàárọ̀ òjíire máa dúró ó ṣúọ̀ gàrá tó ṣúọ̀ ni ó ṣúọ̀ jù àmọ́ èmi ò sọ pé Táyé ló fẹ́ gbà Kẹ́hìndé ló fẹ́ gbà àwọn onílẹ̀ náà máa gbalẹ̀ wọn gbogbo wa náà máa lò gbogbo wa náà ń lò lọ́wọ́lọ́wọ́ báyìí gbogbo wa náà máa lò àmọ́ ìwúre mi ni pé kí Elédùmarè má ṣe wá lóhun àlòpatì bíi ti pangolo àwọn tó bá ń finú kan ṣe tó ń fọkàn kan ṣe ni o àmọ́ gbogbo àwọn tó ń ṣe torí àtẹnujẹ torí one thing or the other torí famous torí oríṣiríṣi gbogbo wọn náà sì máa I don't want to go there but ẹ̀kọ́ máa fojú múmu hàn ọ̀rọ̀ mi ò ní ju báyìí lọ Nigeria is a cage for ọmọ káàárọ̀ òjíire we need to come out of that cage the more tó ṣe ń pẹ́ sí òun ló ṣe ń léwu sí lójoojúmọ́ danger is looming high the more tó ṣe ń pẹ́ sí ló ṣe ń léwu sí ọmọkùnrin kan làwọn ọlọ́pàá yìnbọn fún mi ò mẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ ẹ̀ṣẹ̀ wo ni ìbá ṣẹ̀ bọ́n ṣe pa àwọn ọmọ tó lọ ṣe rálì nìyẹn kò sí ọmọ kékeré ìbànújẹ́ ni tá bá padà sí ìṣe wa tá padà sí àṣà wa respect máa wà ìbànújẹ́ ni kí májèsí tójú ìyá ẹ̀rọ ọ̀run tójú àwọn òbí ẹ̀rọ ọ̀run àwọn ọ̀rọ̀ yẹn a máa mú lò a máa mú ṣẹ nítorí pé we follow the rules ẹ̀yin alẹ́sìn tẹ́ lọ àtàkì àwọn oníṣẹ̀ṣe it is well o ọ̀rọ̀ ìníkọ́ nítorí pé kí ni àwọn bàbá wa mọ́nímọ́ní àwọn bàbá wa mọ́níyàn wọ́n ní èèyàn kì í gbèjà èèwọ̀ ló máa ń gbèjà rẹ̀ ó yẹ kí ẹ jẹ́ kí kí lórúkọ ẹ̀ kó máa gbèjà rẹ̀ fúnra rẹ̀ ni kò sẹ́ni tó ń gbèjà ìwọ ló ń gbèjà rẹ̀ torí ẹ̀ lẹ́ṣẹ̀ ipá àwọn oníṣẹ̀ṣe náà ṣe dákẹ́ tí wọn ò sọ̀rọ̀ o bọ̀ tán bá súnyàn kan ògiri onítọ̀hún ayíjú padà àwa máa bá àwọn bàbá wa sọ̀rọ̀ nínú ilé àwọn ẹ̀sìn pọ̀ tán bá sọ pé ẹ̀sìn pọ̀ gan Hindu wà Hare Krishna wà kí ló dé tó yẹ pé ẹ̀sìn kan ṣo ló máa àtàkì ṣẹṣe ara kéèjì tí wọ́n kéèjì àwọn èèyàn wa sínú ẹ̀ nìyẹn violence everywhere but ọ̀rọ̀ àwọn ẹlẹ́sìn yẹn kọlà bá wa ọ̀rọ̀ kéèjì yẹn kíran Yorùbá má bàa parun ká lè bọ́ nínú kéèjì tán dè wá mọ́ ká lè ní òmìnira ká lè ní ìtúsílẹ̀
tó péye òun la ṣe wá sọ gbogbo eléyìí. Ẹ ṣé mo dúpẹ́ o, mo appreciate gbogbo yín gan. Time is money. Mo dúpẹ́ lọ́wọ́ yín o. Ẹ má gbàgbé o, ẹ jọ̀ọ́ ẹ join ní page wa. Ẹ bá wa like ẹ bá wa follow page wa àbí your fans page ni torí wọ́n ń tọwọ́ bọ Facebook ele torí ẹ̀ ni mo ṣe ṣí page yẹn so that page yẹn a lè máa mójútó wọn ní lè máa bá wa ṣe kíni tọwọ́ bọ̀. Ẹ ṣé gan ni mo dúpẹ́. Bye for now. Bye.